Ibo lo ti ń bọ̀? Mọ́mì mi náà ní kí wá fún yín níwé. Ìwé yìí kí ló ń bẹ bẹ̀? Okay, má lọ. Child abuse ni nǹkan tó ṣe yẹn náà. Gba tí ọmọ wa fún mi ní nǹkan pé mọ́mí sọ pé kí wọ́n wá fún mi ní Àròjinlẹ̀. Launching of new album, video tún ni. Ó pa àwọn èèyàn o. Àwọn èèyàn ńlá ló ń bẹ́bẹ́ o. Kálẹ̀ ń sọ. Táyé ni, Táyé Currency. Gbà tó ṣe child abuse tó focus lórí ọmọ ní ọgbẹ́ ni. Excuse me sir. Afọ́júlẹ̀ tẹ́ ẹ̀nẹ̀ kò mọ̀ rí náà. Ní fọ́júlẹ̀ yìí. Ó sún mi. Wọ́n bínú o. Bẹ́ẹ̀ kò gbá ti tiẹ̀. Ogún mọ̀ pé òun náà ò lè gbà mí. Etí. Afọ́júlẹ̀ yìí.